wọ́n máa wá lo system kan máa gba call o mo rí àwọn kan tó náà fẹ́ pè wọlé ẹ máa gba call ẹ má bínú wọ́n máa lo system kan kéyìn tó bá di pé kò lè fi fún àwọn a máa wá lo daikọ láti máa wá lo threatening word fún àwọn èèyàn lórí social media pé lọ bẹ̀bẹ̀ o lọ bẹ̀bẹ̀ o lọ bẹ̀bẹ̀ o ṣé wá di lọ bẹ̀bẹ̀ tí wọ́n ń sọ yẹn wọ́n fi ń dẹ́rù bà àwọn èèyàn mo wá rí pé ó wà nínú nǹkan tí òpònú Saheed yẹn náà tó ń lò lánàá ìyá Jesus ní kọ́ mọ́ ẹ lọ bẹ̀bẹ̀ lórí kíni Jesus ṣe lórí kéèsì tó wà nílẹ̀ yìí pé bench warrant 32 àti di bench warrant yẹn lo bench warrant ń sìn anybody àwọn bench warrant wọ́n láti Òṣogbo yẹn anybody àwọn àgbà tí àìrí ti wà pé fake bench warrant ni Yusuf Adepoju ń lò ọjọ́ tí mo ti sọ̀rọ̀ bench warrant mi pé wọ́n lo fake ṣé ó sọ̀rọ̀ lé lórí dè níyì ṣé ó sọ̀rọ̀ lé lórí di èní ṣé ó sọ̀rọ̀ lé lórí di èní ọdún mo sọ̀rọ̀ bench warrant kó proof pé kọ́ni mo sọ irọ́ ni kó proof ẹ̀ kó gbé fún wèrè òpònú ajá ẹ̀ Saheed kó sọ̀rọ̀ lé lórí àwa tí ní àfẹ́ sọ̀rọ̀ mọ́ lórí social media but tẹ́ bá ní pé ẹ̀ ní dákẹ́ láti máa wá parọ́ ọmọ máa járọ̀ yín so that ọmọ máa wá play game pé ẹ lọ bẹ̀bẹ̀ ìyá Jesus ẹni kan máa ń lọ bẹ̀bẹ̀ gbó kíní yẹn wọ́n intimidation ni wọ́n kàn intimidate èèyàn ni so that wọ́n máa wá play game kan ìyẹn máa fi hand drop nsìn game tó máa wá play ni wípé wọ́n máa wá set àwọn èèyàn ìdí mo fẹ́ sọ yìí ẹ̀rí ẹ̀ wá o wọ́n máa wá set àwọn èèyàn ipe kan máa pe ẹni tí wọ́n fẹ́ kó lọ bẹ̀bẹ̀ wọ́n máa wá ní kí ẹnìkan máa pè é ọ̀ọ́kọ́ yá sí pé Yusuf fún ààrẹ òun náà máa ń pe àwọn èèyàn mo lè máa proof pé Yusuf ń pè yàn sìn tí wọ́n bá fẹ́ kó ẹ̀rù sẹ́ni ẹlẹ́mìí wọ́n fẹ́ kí ẹ̀rù máa bá ẹni yẹn wọ́n fẹ́ kí ẹni yẹn fọ́ wọ́n fẹ́ kí ẹni yẹn sọ̀rẹ́ndà wọ́n fẹ́ kí ẹni yẹn lọ bẹ̀bẹ̀ lọ́ranyàn wọ́n wá máa wá ní kí àwọn kan máa pè é ipe kí wọ́n máa sọ pé lọ bẹ̀bẹ̀ o kíní kan torí pé ibi ẹ̀bẹ̀ yẹn lòun ti máa rí ẹ̀rí pé agbógun ìjà tó ń bòun jà wọ́n máa wá ń bẹ̀ òun gbẹ̀yìn ní irú tó tún ṣe fún ọmọ kan láìpẹ́ yìí ẹgbẹ́jọ́ kan náà ó sọ fún sáà Jamiu náà pé Jamiu Adégúnwà mo fún ẹ ní 48 hours tí ò bá lọ bẹ̀bẹ̀ torí pé ó ti ní ìgbà kọ́kọ́ máa da kéèsì yẹn lù ń gbà yẹn ọmọ wa lo method yẹn now ọmọ wa ní kí ẹnìkan máa pè wọ́n pé kẹ́ni yẹn lọ bẹ̀bẹ̀ for example sí irú ìyá Jesus ìyàwó sáà Jamiu Adégúnwà sí wọ́n ti ń rán àwọn èèyàn kó máa lọ pé woman yẹn wọ́n ti ń rán àwọn èèyàn kó máa lọ pé woman yẹn ọ̀ọ́kọ́ pé Yusuf fún ara ẹ̀ ló máa pè é tó máa change voice gẹ́gẹ́ bó ṣe pé bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ gẹ́gẹ́ bí Yusuf ṣe fún ara rẹ̀ pé òun pé bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ nípa kéèsì Yẹ̀sì Àlùnákà nígbà tí bàbá yẹn dúró fún Yẹ̀sì Àlùnákà tí Yusuf fẹ́ intimidate bàbá yẹn tó fẹ́ dẹ́rù bà bàbá yẹn ó wá pé bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ fún ara rẹ̀ ó change number ó wá fi handkerchief sẹ́nu ó change voice ó wá sọ fún bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ pé àwọn ọlọ́pàá ń bọ̀ lé yín báyìí o wọ́n ń bọ̀ wá mú yín lórí kéèsì Yẹ̀sì Àlùnákà ẹ tètè sá kúrò lé o ni bàbá yẹn fi sá kúrò lé ńgbà yẹn sísá kúrò lé bàbá yẹn sá kúrò ọlọ́pàá ò lọ lé ẹ o ọlọ́pàá ò lọ lé bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ o ó fi intimidate ó fi dẹ́rù wá bàbá yẹn ní o fún ara Yusuf ló padà wá sọ lórí social media wípé bàbá yẹn ò mọ̀ pé òun lòun pè wọ́n. Alhaji Ọlọ́run ló mẹ́rin èmi àwọn àjọ síníkàpù kan náà ní gbogbo ìgbà yìí àmì mi náà ṣe nǹkan kan o ojú ní rojú ní ṣàánú o ní bí mo ṣe gbọ́ ọ̀tọ̀ ní bí mo ṣe gbọ́ wípé àwọn ọlọ́fà fẹ́ lọ mú Alhaji Ọlọ́run ló mẹ́rin ẹ̀ tí wọ́n ti ọ́dà pé kan lọ Alex tí wọ́n nígbà tí wọ́n rí Yẹ̀sì Àlùnákà èmi náà wá disguise mo wá dàbí ọgbọ́n èmi náà wá disguise mo wá dàbí ọgbọ́n èmi náà wá disguise mo wá dàbí ọgbọ́n ẹ̀yin èèyàn mi tẹ́ bá ń gbọ́ ilé ẹ̀ foríjì mi ẹ má bínú mo wá ní kí ẹnìkan wọ́n wá bá mi pe Alhaji Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ wípé Alhaji ń bo lẹ́wà àwọn ọlọ́pàá ti ń bọ̀ mú tán bá mu yín Iléṣà tàbí Ifẹ̀ ẹni tí ò ṣẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ I did it mo dẹ̀ bí Alhaji Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ léde lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ ti yanjú tán mo níṣẹ́ ẹmẹ tó pè ní báyìí I did it wọ́n ní Allahu Akbar ló bá tán o ẹ̀yin èèyàn mi ẹ má bínú torí Ọlọ́run I did it.
bí Yusuf ṣe máa ń ṣe báyìí máa play game yẹn nìyẹn o game Yusuf ni o àtàwọn Saheed Shittu wọ́n máa ní kẹ́nìkan lọ pé ọkọ̀ Yusuf gbogbo fún ara rẹ̀ máa ń ṣe torí pé tí bàbá Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ ó jẹ́ ká mọ̀ ló mú bàbá yẹn tètè lọ withdraw ara ẹ̀ kúrò nínú kéèsì yẹn sí àlùnákà kí wọ́n gbọ́ kò sẹ́ẹ̀rí kó sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ kan tí máa ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ṣe ti gbọ́. bọ́yẹ máa ń pe bọ́yẹ máa ń lo fake call nìyẹn o gbogbo tó pé àwọn ọlọ́pàá fẹ́ mú Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ irọ́ ni o ọlọ́pàá kankan ọmọ Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ o I know mo mọ gbogbo àkéde ọlọ́pàá kan wọn ẹ̀ ń ṣu bench warrant kankan lórí Ọlọ́run ló mọ ẹrú ẹ̀ o ó intimidate wọn ló dẹ́rù bà bàbá yẹn kí bàbá yẹn lè sá kúrò lórí kéèsì ẹ̀sánnákà ọ̀rọ̀ yìí ló ń bàbá yẹn lọ withdraw rẹ̀ kó lórí kéèsì ẹ̀sánnákà pé òun nífẹ̀ẹ́ kọ́lọ́pàá wá gbé òun lé o otherwise ọlọ́pàá kankan ò pé òun ló intimidate tó pé bàbá yẹn ẹ̀rú wá bàbá yẹn bá fọ́ ọ̀yàn bàbá yẹn bá ìwà àfà level àwọn òsì ń gbòòrò level bẹ́ẹ̀ mi ṣe wà yìí ọ̀dà ìjọba sọ kíní kan fún yín wọ́n ṣe fèmí náà nísìn wọ́n ti ń lo èèyàn láti máa pe ìyá Jesus irú ẹ̀ náà tún máa ń ṣe fáwọn èèyàn rẹpẹtẹ o irú èmi náà sìn ihun tó bá ti aráalé tèmi jẹ́ wọ́n lo èèyàn náà fún aráalé mi ni láti intimidate ẹni yẹn pé ó lè bímọ tó bá ti kó lé ọkàn lọ́mọ ó lè bímọ èpè ló ń jà ẹ kíní kan lè torí pé yẹn náà dẹ́ ní aburú tó fẹ́ ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ torí ẹ̀ náà ní aburú lọ́wọ́ ó dáǹsì òdì tó wọ́n máa ń lo àwọn èèyàn láti sẹ́ẹ̀tì ni ẹtí méjì ẹlẹ́ẹ̀kẹta táṣì wọn tí wàá tún sí mi lọ́wọ́ ń sìn kí tó gba call tí ẹ bá tún wá ní kéèsì pẹ̀lú wọn bóyá ní station àbí ní court wọ́n tún máa wá ń fi fake provide pé ọlọ́pàá wọ́n máa ń fi fake provide pé ọlọ́pàá wọ́n máa pe ọlọ́pàá lórí aago for example ó ṣẹlẹ̀ lórí kéèsì kan tẹ́mi ń ṣe lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà ní ìgbà tí wọ́n mú arábìnrin yẹn sọ́dọ̀ àwọn ọlọ́pàá ìgbà tí wọ́n mú arábìnrin yẹn tán àwọn kọ́ọ̀lù kan wá bẹ̀rẹ̀ sí ní wá wọ́n máa wá lo fake profile pé good afternoon we are calling from presidential like we are calling from presidential or we are calling from so place so that we need interest on the matter we need interest and the president or chairman or councillor kinikan own interest in the matter yẹn so that on mama fi fake provide bọ́lọ́pàá sọ̀rọ̀ from there on okay don't worry and then we are going to send someone to you now ẹlùkan wa lọ tẹ́nìkan bá wa lọ ẹni á pé good afternoon sir I'm from Mr. Lagbayawara that call you and okay they have already called me so that ìhun tẹ́ni tó wá rán lọ yẹn tó bá wá ń sọ ọlọ́pàá máa nísinsìnyí wọ́n tún wá fowó tẹ̀lé so that ẹni ọlọ́pàá máa rò pé bóyá ọwọ́ àwọn alágbára kan wà nínú kéèsì yẹn irọ́ ni wọ́n fẹ́ lò fẹ́ mi fún ara mi kéèsì ọmọ kan tí mò ń ṣe lọ́wọ́ tí ìfẹ́ dárúkọ ẹ̀ nígbà tí kéèsì yẹn délé wé ẹran tó dé police headquarter lábẹ́òkúta wọ́n wá pe CP fún ara wọ́n pe CP pé ok ọba kinní kan ló ń pè yín lórí kéèsì ọmọbìnrin báyìí a ní interest ń bẹ o ìyá yẹn ọkọ yẹn fẹ́ fìyà jẹ ni ọmọkùnrin yẹn fẹ́ fìyà jẹ ni so that we need interest on the matter so that ọmọ bẹ́ẹ̀ máa bá wọn yanjú ọ̀rọ̀ yẹn máa kẹjọ yẹn lọ sí kóòtù so that ẹ bá wọn settle ẹ̀ láàrin wọn kó tán síbẹ̀ ṣé mo wọ́n ti bá CP sọ̀rọ̀ tán nígbà tí wọ́n bá CP sọ̀rọ̀ tán CP ló wá wò pé kábíyèsí tó pè òun yìí ok òun ti gbọ́ later ó wá ní kóun pe nọ́mbà yẹn padà nọ́mbà tó máa ń lò ó lè pe nọ́mbà yẹn kó lọ mọ́ ni CP wá pé ó dẹ̀ mọ ọlọ́pàá ó mọ kábíyèsí yẹn fún ara rẹ̀ ó wá pe nọ́mbà kábíyèsí yẹn fún ara rẹ̀ pé kábíyèsí sà nípa ọ̀rọ̀ ọmọbìnrin tẹ́ bá mi sọ ẹ̀mú kan ní kí sọ pé ọkọ yẹn ó dàpọ̀ ọkọ yẹn fẹ́ burú díẹ̀ wọ́n ní pé ọkọ yẹn pé oníwàhálà kan lórí social media ni wọ́n náà máa pariwo torí èmi gan ti jẹ́ kọ́ mọ̀ pé tẹ́ ẹ bá da kéèsì mi irú gbogbo akínú máa gbọ́ a máa fẹ́ gbogbo ẹ̀ lójú èmi kan sì kanjú mọ́ a máa fẹ́ gbogbo ẹ̀ lójú ni ó social media gbogbo ẹ̀ máa lánàá ni ó a máa kó ọgbẹ̀ síta bí ọmọdé mẹ́jọ ni ó kábíyèsí báyìí CP bá gbé kábíyèsí pé ẹ sà ọ̀rọ̀ kéèsì torí ẹ̀ pè mí lẹ́ẹ̀kan ẹ̀ mo ní kí n sọ pé wọ́n dà pé wọ́n náà ọkùnrin yẹn
ọkọ ẹ̀yẹn oníwàhálà ni o oni ó dẹ̀ òun náà dẹ̀ mọ àwọn díẹ̀ ó mọ lágbájá ó mọ tàmẹ̀dù mi dẹ̀ fẹ́ wàhálà o kábíyèsí bá sọ pé what are you talking about CP what are you talking about wà ní à ṣe bẹ́yìn rẹ̀ pè mí láìpẹ́ yìí lórí case I'm not calling you bí CP ṣe já nìyẹn pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sẹ́mi lè mọ̀ sọ yìí o matter fact ni o bí CP ṣe já nìyẹn pé àṣà àwọn tó pè mí àṣẹ fake provide ni bí ní ṣe bí CP yẹn ó yá ẹgbẹ́ kẹsì lọ kọ́ọ̀tù ìhun tó fi bá ayé ọmọbìnrin yẹn jẹ́ tó fi kàn gbé lọ kọ́ọ̀tù nìyẹn o lé pé last court tó ń lọ yìí gbogbo tẹ bá rí weapon tí wọ́n kó wá sí kọ́ọ̀tù kí yòókù máa gbọ́hùn ibi tí yẹn máa já sí ọwọ́ Ọlọ́run ló wà so that wọ́n máa ń lo fake profile láti báyàn sọ̀rọ̀ adájọ́ tó tún fẹ́ dájọ́ ń sìn wọ́n tún ti ń lo fake profile láti máa báyàn sọ̀rọ̀ wọ́n ti ń pe adájọ́ náà pẹ̀lú fake profile but èmi ti já àwọn èèyàn sí pé fake profile ní ẹni pé ẹni tó bá pè wọ́n ẹ kó yọjú so that lára àṣesí wọn nìyẹn o so that gbogbo ẹni tẹ́ bá ní kéèsì pẹ̀lú wọn tẹ́ bá di pé èèyàn kan ti ń pè yín tó ń sọ fún yín pé ẹ lọ bẹ̀bẹ̀ máa ò ní máa bẹ̀bẹ̀ wọ́n irọ́ ni wọ́n ń sẹ̀ tí yín ni o ṣùgbọ́n náà rọ̀ bíkà ẹ má máa pè wọlé kó pè wọlé